eré lèmi ń ṣe, mi ò dúnkookò máwọn ẹ̀yà Ìgbò. MC Oluọmọ bẹ̀bẹ̀. bí wọ́n bá ń sọ pé òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ àti pé ẹyin lohùn bó bá bọ́ sílẹ̀ kò ṣeé ṣàjọmọ́, irú ẹ̀ ní ti ọ̀rọ̀ kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára báyìí, èyí tí alága ìgbìmọ̀ tó ń ṣàmójútó àwọn ibùdókọ̀ èrò nípìnlẹ̀ Èkó, ìyẹn Lagos State Parks Management Committee, Alhaji Musiliu Ayinde Akínsànyà, táwọn èèyàn mọ̀ sí MC Oluọmọ sọ níbi tó ti ń dúnkookò máwọn olùdìbò kan táwọn èèyàn gbàgbọ́ pé àwọn ẹ̀yà Ìgbò ló ń bá wí. ọkùnrin náà ti jáde síta báyìí pé òun ò bẹ́nikẹ́ni wí o, òun ò sì dúnkookò mọ́ ẹnikẹ́ni rárá. Ọlọ́run kàn fi ọ̀rọ̀ ṣeré, òun ń ṣẹ̀fẹ̀ ní tòun ni. àwọn èèyàn ni wọ́n yí ọ̀rọ̀ òun padà tí wọ́n bá òun túmọ̀ ẹ̀ síbi tóun ò rókan ẹ̀ sí. nínú fídíò kan tó gbé sórí ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kẹta yìí, ìyẹn ọjọ́ kejì tó sọ̀rọ̀ tó dá awuyewuye sílẹ̀ ọ̀hún, MC Oluọmọ ní òun ò bá ẹnikẹ́ni wí nínú ọ̀rọ̀ tóun sọ tí wọ́n ń tọ́ka sí náà. ó láwọn àti ẹ̀yà Ìgbò ti ń ṣàṣepọ̀ tipẹ́, ẹ̀fẹ̀ lásán lòun kàn ń fi ọ̀rọ̀ ṣe, àti pé màmá Ṣúkúdì tóun dárúkọ ẹ̀ pé tí wọn ò bá ti ní dìbò fún ẹgbẹ́ APC àwọn kí wọ́n má wulẹ̀ jáde lọ́jọ́ ìdìbò. ọ̀rẹ́ òun tipẹ́tipẹ́ ni màmá Ṣúkúdì yìí, òun kàn dárúkọ ẹ̀ láti fi ṣàwàdà ni. ó lóun ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé àwọn kan ti gba ọ̀rọ̀ tóun sọ òun bí ẹni gba igbá ọtí, àfìgbà tí ọmọ òun kan fi fídíò ṣọwọ́ sórí ẹ̀rọ ayélujára òun pẹ̀lú èsì ọ̀rọ̀, èébú àti ọ̀rọ̀ kòbákùngbé táwọn èèyàn ń sọ nípa ẹ̀ tí wọ́n ń túmọ̀ ọ̀rọ̀ òun síbi tó wù wọ́n. MC Oluọmọ tún ní àwọn alábòsí kan ni wọ́n fẹ́ yí ọ̀rọ̀ táwọn sọ bíi ṣeréṣeré padà, tí wọ́n fẹ́ káwọn èèyàn máa rí òun bí ẹni burúkú. ó ní ìpínlẹ̀ tó lálàáfíà nípínlẹ̀ Èkó, àwọn ò sì gbàdúrà kí ogun ṣẹlẹ̀ níbẹ̀. orúkọ mi ni Alhaji Musiliu Ayinde Akínsànyà. mítì tí mo lọ ní àná bíi sísítà mi ló ṣe jẹ́ ìyá Ṣúkúdì. òun lèmi ń bá wí níbẹ̀ yìí pé ìyá Ṣúkúdì tó bá ti mọ̀ pé ó dìbò fún mi, jókòó sílé nurse mo kàn rí lórí social media. dáa ni pé everything ọ̀n sọ pé MC please I'm always on peace. ẹ bá dẹ̀ wo Lagos State yìí, Lagos State peace wà ń bẹ̀. fún ẹ̀ tí máa fi sọ wípé okay ẹ má jáde láti wá dìbò, okay tó bá jáde wá dìbò, báwo la ṣe fẹ́ ní fóòtù tí APC wá ṣe máa ní fóòtù? báwo ni Igbo ṣe ní dìbò fún àwọn APC àbí Hausa ṣe ní dìbò fún àwọn APC? APC is my party. ẹ káàtì mi kú òun ọ̀rọ̀ tí ẹ̀ ń gbé káàkiri yẹn. ẹni tí mo dẹ̀ ń bá wí níbẹ̀ ó wà meeting, ètò náà kò tẹ́lẹ̀ tètè lọ pé wá pé ìyá Ṣúkúdì wọ́n ti sọ wípé mo ní pé kó má jáde o, ẹ ti understand sí ẹni yẹn dẹ̀ wà lọ́jọ́ mi ń bí ìyá Ṣúkúdì kọ́ mo tọ́kì ọ̀rọ̀ mi. bóun ṣe sọ̀rọ̀ rẹ̀ tán ni màmá Ṣúkúdì tó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ farahàn nínú fídíò ọ̀hún. màmá àgbàlagbà ọ̀hún sì tẹnu bọ̀rọ̀ lédè àdàmọ̀dì Gẹ̀ẹ́sì, ìyẹn pidgin English, pé MC Oluọmọ kò lè máa fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn ẹ̀yà Ìgbò, kò sì lè dúnkookò mọ́ wọn torí èèyàn àlàáfíà ni, ọmọlúàbí sì ni òun àti ẹ̀ ti jọ wà tipẹ́. tẹ́ ò bá gbàgbé, Aláròyé ròyìn pé MC Oluọmọ sọ̀rọ̀ tó dá awuyewuye sílẹ̀ yìí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹta yìí nígbà tó ń bá àwọn alátìlẹyìn ẹgbẹ́ APC kan sọ̀rọ̀ níbi ìpàdé àṣekágbá ètò ìpolongo ìbò kan nínú gbọ̀ngàn ńlá kan lẹ́kọ̀ọ́. nínú fídíò àti fọ́tò tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára ọ̀hún, MC Oluọmọ di ẹ̀rọ abúgbẹ̀mù mú, kétékété sí lóhùn rẹ̀ jáde bó ṣe ń sọ pé a ti bẹ̀ yín, a ti rọ̀ yín, èmi dẹ̀ tó fẹ́ bẹ̀ yín ni, dandan kọ́ ni kẹ́ ẹ dìbò fún wa, àmọ́ tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ ò ní dìbò fún wa kì í ṣèjà. ẹ sọ fún ara yín, màmá Ṣúkúdì, tẹ́ ò bá ti ní dìbò fún wa ẹ jókòó sílé yín, ẹ jókòó sílé yín o, ẹ má jáde, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bí MC Oluọmọ ṣe sọ̀rọ̀ ọ̀hún làwọn èèyàn ti sọ pé ẹ̀yà Ìgbò ló ń fọ̀rọ̀ ọ̀hún dúnkookò mọ́, wọ́n sì pe àkíyèsí àwọn agbófinró sí i. wọ́n ní kò yẹ kí wọ́n máa wo ọkùnrin yìí níran bẹ́ẹ̀. wọ́n ní MC Oluọmọ ti fẹ́ sọ ara ẹ̀ di aṣẹ̀málù ẹran ọba, kò sì sẹ́ni tó gbọ́dọ̀ ga kọjá òfin. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.